accountant. Ṣó ti bá mi sanwó tí mo ní kó lọ san sí Orisun Estate? What do you mean? O tí san, kí ló ṣẹlẹ̀? Mo ní kí ló ṣẹlẹ̀, kí ló mú ẹ tó ṣe tí lọ san? Tí bá ti ra ti Kòròdú àti Mọ̀wé ńkọ́? Ṣé ilé ẹyọ kan ń tóyàn àbí ilé méjì ń tóyàn ni? Ṣé lè máa ń pọ̀ jù ni? I mean, èmi ni mo ní owó mi, mo dẹ̀ fi ń ṣe nǹkan re. Kí wá ni? Ṣé wọ́n ń sọ lọ́wọ́ ni? Ṣé ilé ń pọ̀ jù ni? Mo ti join àwọn olóríire nìyẹn, no stopping. Yes. Kí ni excuse ẹ tó fi lọ sanwó yẹn? Kò sówó. Owó ò tí pè. Kí ló ń sọ fún mi now? Okay, kí ló ṣẹlẹ̀ sí opportunity san díẹ̀díẹ̀ tán fún wa? Tell me, kí ló ṣẹlẹ̀ sí? Ṣorí, tí o bá fẹ́ gba èpè ní ẹnu mi, kó dìde sí kó lọ bá mi san owó yẹn. Yes, mo fẹ́ ra ti Ìbàdàn, mo fẹ́ ra ti Ifọ̀, mo fẹ́ ra ti Ìbẹ̀jú Lẹ́kí, mo fẹ́ ra ti Ṣìmáwá. O, kò pọ̀ jù. Ìwọ náà rí now, èyí tí mo rà wọ́n ti bá mi kọ. No stress, nothing. Mi ò ṣe wàhálà, mi ò pariwo ọmọ nílẹ̀. Kí ló wá ń sọ fún mi? All right, dìde nísìn kó lọ bá mi san owó yẹn. Owó yẹn ò ní láti pé, owó yẹn ò ní láti pọ̀. Lọ bá mi san, lọ bá mi san owó fún méjì yẹn. I mean, get up like right now. Hey! Ẹ̀yin ará ilé, ẹ máa wò pé kí ló ṣe mí tí mò ń pariwo, tí mò ń jọra mọ́lẹ̀. Mi ò kánra o. Ta ló máa rí fà tí ò ní sáré bù? Àwùf. Wọ́n ní máa san nǹkan díẹ̀díẹ̀ ká lè dónílé lórí. Mo dẹ̀ ti fi san díẹ̀díẹ̀ mi, mo ti ní méjì. Ṣé kò wá yẹ kí kúkú ní gbogbo ẹ̀ ni? Kò sí wàhálà, mi ò bínú mọ́. Ní Ifọ̀ àti Ìbàdàn ní báyìí 400,000 naira ní plọ́ọ̀tì ilẹ̀ kan tẹ́ bá sanwó lẹ́ẹ̀kan tó bá jẹ́ oṣù mẹ́fà lẹ́ẹ̀ fi sanwó 500,000 naira pẹ̀lú àsanlé 200,000 naira lẹ́ẹ̀san fún plọ́ọ̀tì ilẹ̀ kan tó bá jẹ́ oṣù méjìlá ìyẹ ọdún kan lẹ́ẹ̀ fi sanwó 600,000 naira pẹ̀lú àsanlé 100,000 naira lẹ́ẹ̀san fún plọ́ọ̀tì ilẹ̀ kan ní Ṣìmáwá 650,000 naira ní plọ́ọ̀tì ilẹ̀ kan tẹ́ bá sanwó tán lẹ́ẹ̀kan tó bá jẹ́ oṣù mẹ́fà lẹ́ẹ̀ fi sanwó 750,000 naira pẹ̀lú àsanlé 150,000 naira lẹ́ẹ̀san tó bá jẹ́ oṣù méjìlá àbí ọdún kan lẹ́ẹ̀ fi sanwó 850,000 naira pẹ̀lú àsanlé 100,000 naira lẹ́ẹ̀san. Mò ń dúró dọ̀rẹ́ mi ò rálẹ̀ o, màá dúró dìgbà tí wọ́n bá kọ́lé tán ò rálẹ̀. Owó ilé ò kì í wálẹ̀ o, ó máa ń wọ́n sí i ni. Kó tó di pé ó wọ́n sí i, máa bọ̀ báyìí lórísun estate. Láti mọ̀ sí nípa àwọn ilẹ̀ wa, wẹ́bsáìtì wa ní www.kingbuilderlimited.org. King Builder Marketing Management Limited. Wọ́n wà ní nọ́mbà 10 Akérèmí Street, off Ọbáfẹ́mi Awólówó Way, Anífowóṣe, Ìkẹjà, Lagos. Ẹ sì lè pe àwọn nọ́mbà wọ̀nyí Elizabeth lórí 0.